ibẹ̀ ńlá wà ní 1988 à ń pè barnamiju kan ní daura i'dadu muallimi lughat al-arabiyya tí jami'a máa ṣe ń gbà wọn refresher course ní annual refresher course òun ni a máa ń ṣe ní Kano nígbà náà ọ̀tán bá wá àwọn Lárúbáwá máa ń tún ṣe ziyarọ́ tilẹ̀ Yorùbá dàn wọ́n ṣe ziyarọ́ tilẹ̀ Yorùbá so ní àwọn tí wọ́n ṣe ziyarọ́ àjọ náà lọ́hùn ní ìdí wà ń bẹ̀ around the àsìkò yìí bíi 3 to asri ni wọ́n délé kí wọ́n jọ̀hún Sheikh Zerban Muhammad ibn Abdallah Zerban abdulhamid ìdí kọ́lọ́n kọ́kọ́ orí jù wọn àti ẹni tó jẹ́ bíi mulhaqudi níjọ́ náà lọ́hùn Ali Al-Qabbas so àwa àtàwọn míì náà so gẹ́gẹ́ bí ìṣe wa àtàrí táfẹ́ máa lọ fún dùk àlọ́ṣe ìjìnlá muqabala fún wa àlọ́ interview wọn pẹ̀lú èdè Lárúbáwá kì í ṣe pé Lárúbáwá ń sound bíi ti sin yóò of course gbọ́dọ̀ tó bá sound bíi ti sin adé fún wọn ní family àgbẹ̀ ṣùgbọ́n gẹ́gẹ́ bí hadith Nabi sallallahu alaihi wasallam walladhi yatata'ata fi àṣàṣe ìjìnlá muqabala fún wọn Sheikh Zerban wá bí wọ́n jọ ń pé hal antum darasakum Arabiyyun Saudi so àti bọ́ darasakum Arabiyyun Saudi anila la ahada darasana kayfa fahimtum al-arabiyya bó lẹ́sẹ̀ gbọ́ Lárúbáwá pé lakin darasana asatidhatuna dhahabu ila Saudiya darasu wa ja'u wàrọ́jà olóyè káwé ẹ sáà mú gbogbo ẹ papọ̀ náà gbogbo ẹ papọ̀ so inú wọn wá dùn pé antum ma darastum ala arabiyya wa tatakalamuna bi hadhihi marhala bani pé fàyè hal turiduna an tadhhabu ila Saudiya tadrusun wọ́n sọ kìí sí pé mo ní sọ náà sọ àná àti wá dẹ̀ndẹ̀lẹ̀ sàṣà àgbọ̀ yìí náà a ní in amkana idha mumkinu idha yumkinu namshi pé tó bá possible àtẹ̀lé tọ́rọ àti ìmọ̀dá ń pè ní Saudi ń gbà náà so wọ́n sáà tún kí mùdúrù wa gan wọ́n gbìyànjú pé àkọ́kọ́ lè kí táwọn ó lọ àti ilẹ̀ Yorùbá àti ilẹ̀ Haúsá jọ náà lọ́hùn tó máa lè kí wọ́n bá wọn sọ̀rọ̀ nù pé àti ilẹ̀ Haúsá o àti ilẹ̀ Yorùbá o àwọn bá lò tẹ́jírí bá àwọn nù àní pé kán kó ìwà wá èmi àti Muhibbuddin musalẹ̀ kan àfáà mi àgbà Professor Abdulrazak Abdulmajid Alaro lọ́kọ́ sàlékún dáadáa wọn lọ́kọ́ fi sẹ́ẹ̀sọ wọn so àtàwọn náà àwọn ò sí nílọrin tẹ̀lé sábẹ́ àyè wọn lọ́rin bó tó kó àwọn ìkòkè sí pé àwọn àìsè méjì wọ́n senior mi Nàìjíríà wọ́n senior mi ní Saudi Arabia àfáà mi ni wọ́n so náà wà so àwọn mẹ́tẹ̀ẹ̀ta wọn ọdún ẹlẹ́ẹ̀kejì báyìí ọlọ́run ní kí ọ̀wọ́n lọ́wọ́ dé so bọ́lọ́run ṣe kádàrá wípé lẹ́yìn àkọọ́lẹ̀ ọlọ́run bọ́lọ́run ṣe kádàrá pàdé Madina nù alhamdulillah rabbil alamin and that was 1989